Olúwa ní ìgbàlà. A gbé orúkọ Olúwa ga fún oore-ọ̀fẹ́ mìíràn tí ó tún fún wa ní wákàtí láti pàdé. Ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Gbàdúrà pé ojú tá fi wò ò ní fọ́, tá fi gbọ́ wa kò ní dì. Ọwọ́ tí a fi ń share tàbí tá fi ń tẹ likes, ọwọ́ náà ò ní rọ, kò ní gbẹ. Ohun gbogbo tó dàbí ẹni pé ó gbẹ láyé wa, ìmísí Ọlọ́run kó wọbẹ̀ lọ, kó sọ wọ́n di ààyè. Ohun tó ń kú yẹn ò ní kú, yóò di ààyè lórúkọ Jésù. Ìgbàgbọ́ wa yóò gbé wa, ìfẹ́ wa fún Kristi yóò di mímọ̀ fún ayé. Tó jẹ́ ìfẹ́ Ọlọ́run yóò di ìmúṣẹ nínú ayé wa lórúkọ Jésù wa. À ń gbéyàwó lórí ìgbé ayé nínú ẹ̀mí àti ìgbé ayé nínú ara. Àti gbé ọ̀pọ̀lọpọ̀ yẹ̀wò nínú àwọn akọni ìgbàgbọ́ nínú Bíbélì. Bákan náà tún tẹ̀síwájú lónìí nínú ayé àwọn akọni ìgbàgbọ́ míì tá à ń fi ìgbé ayé wọn nínú ara àti tẹ̀mí wéra wọn, Sọ́ọ̀lù àti Dáfídì. Ìtàn àwọn méjèèjì yìí ìtàn tó gùn ni, ṣùgbọ́n torí àkókò a kàn ra mú díẹ̀ nínú àwọn ìyà tí Ọlọ́run fẹ́ kí ó yé wa láti fi ìgbé ayé ẹ̀mí àti ìgbé ayé ara hàn. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí 17, Premier Samuel 17, 1 Samuel chapter 17. Tí a bá ka ẹsẹ̀ 37 níbẹ̀, verset 37 wá sísàlẹ̀. Ó ní Dáfídì sì wípé Olúwa ti gbà mí lọ́wọ́ kìnìún àti lọ́wọ́ àmọ̀tẹ́kùn, òun náà ni yóò gbà mí lọ́wọ́ Fílístínì yìí. Sọ́ọ̀lù sì fún Dáfídì pé lọ, Olúwa yóò pẹ̀lú rẹ̀. Ìjà wá láàrin Fílístínì àti Ísírẹ́lì. Bẹ́ẹ̀ jẹ́ pé àjàmbákù ni Dáfídì sì dojú ogun, wọ́n pè sí ogun yẹn. Bàbá yẹn ní kó lọ fún àwọn ẹ̀gbọ́n àtàwọn tí ń bẹ lójú ogun ní nǹkan tí wọ́n jẹ láti gbénú ró bí wọ́n ti ń dojúkọ ogun Fílístínì. Gólíátì sì ń bẹ níbẹ̀ tó jẹ́ akíkanjú tí idà àbí ọfà ogun ọ̀bàrí lájọ́ ti ń jà. Ó ní ìrírí tó jinlẹ̀ nínú gbogbo Ísírẹ́lì àti Fílístínì papọ̀, kò sí tó bá tó, kò sí tó sì gbẹ̀lẹ̀ tó. Gbogbo tó fi bóra gan, kò sí bí ọfà tàbí idà sì lè bá látòrí tó fi dé ẹsẹ̀ rẹ̀. Gbogbo àwọn nǹkan pẹlẹbẹ bí èso bí irin ló gbé wọ̀. So ẹni tí Ísírẹ́lì bá jà ní tó kúlúkúlú, àwọn tó lè bóra wọn mọ́lẹ̀, àwọn tó lè sá orí igi, àwọn tó lè sá sí àpáta, oríṣiríṣi ipá làwọn èèyàn sá láti di pa àwọn bọ́ lọ́wọ́ akíkanjú tó dẹ́rù bà nìyí. Gbàdúrà pé Ọlọ́run yóò mú Gólíátì ayé wa balẹ̀ ní orúkọ Ọlọ́run Dáfídì tí ó pè tí Gólíátì yẹn. Ibikíbi tó lè máa ti dẹ́rù bà wá náà, tó lè máa fò wá láyà, àlàáfíà, ètò ìṣúná, ọ̀rọ̀ ẹbí tó dàbí Gólíátì lónìí. Olúwa tó mú Gólíátì ti Dáfídì balẹ̀. Bára dúró nípò Dáfídì lónìí tí a gba iṣẹ́ ẹ̀mí láàyè tí a sì bọ́ iṣẹ́ ara sílẹ̀, Olúwa yóò mú Gólíátì wa balẹ̀ lórúkọ Jésù Olúwa wa. Ẹsẹ̀ 38, Sọ́ọ̀lù sì fi gbogbo ìhámọ́ra ogun rẹ̀ wọ̀ Dáfídì, ó sì fi ìbòrí rẹ̀ idẹ kan bò ó lé orí, ó sì fi ẹ̀wù tí a fi irin àdàrọ pẹlẹbẹ ṣe wọ̀ ọ́. Dáfídì sì di idà rẹ̀ mọ́ ìhámọ́ra rẹ̀, ó sì gbìyànjú láti lọ, òun kò tí ì dán wò. Dáfídì sì wí fún Sọ́ọ̀lù pé èmi kò lè ru ìwọ̀nyí lọ o, nítorí pé èmi kò tí ì dán wò. Dáfídì sì tú wọn kúrò lé ara rẹ̀, wọ́n sì mú ọ̀pá rẹ̀ lé ọwọ́ rẹ̀ ní tó mọ̀ nípa rẹ̀. Wọ́n gbé kẹ̀kẹ́, wọ́n gbé ohun ìjà ogun wọ̀ tọwọ́ tẹsẹ̀ tó rí. Nígbà tó ní kó wọ́n yí padà báyìí, ẹni tí ó ṣáà ja ogun yóò ṣáà sì kó lójú kan náà. Nígbà tí n tó gbé wọ̀ ní ìṣòlè jẹ́ ọ lọ, sẹ̀ǹ pé ogun ò lè ṣe é jà. Nítọ́wá máa lò rọ́bà kànàkànà àti ọ̀pá lọ́wọ́ lọ sa òkúta wẹ́wẹ́ 5 gẹ́gẹ́ bó ti yé àwọn tí ó ti gbọ́ nípa ìtàn yìí dáadáa. Nǹkan yìí ni Dáfídì gbé lọ sójú ogun. Ẹ rí i pé tó bá jẹ́ pé nípa ti ogun tara ni, nǹkan yìí bí ẹni pé yẹn ń fi ara rẹ̀ ṣe ẹlẹ́yà. Ẹ bá gbọ́ ọ̀rọ̀ Gólíátì pé ṣé ìyá rẹ̀ sì ní fi ọ́ ṣòfò báyìí. Ó ní ẹyẹ ojú ọ̀run lòun fi ọ fún jẹ fún, tóun ó lọ lúlú bí ata, wọn á ku eru, yóò kú ọ bí ekuru dà sílẹ̀. Torí pé wò ní ìsìn pé gbogbo ohun tí ọmọ ìgbé wá nísìnyí kò sí nǹkan kan tó lè fi bo ara rẹ̀. Ọwọ́ fàkà tó ń bá fi bàbá yìí ọfà yóò fàyà yánnayànna ni. Bó ń bá sì kó ń gbé dàlé lórí, ìdá ó làbí ìgbà tí wọ́n ń la ìgbẹ́ àbí iṣu ni. Gbogbo ara tiẹ̀ ló ti bò. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo tí Bíbélì wá fẹ́ ká gbé wọ̀ nínú
Róòmù orí 13 láti ẹsẹ̀ 11 àti èyí bí ẹ ti máa àkókò pé ó ti tó wákàtí nísinsìnyí fún yín láti jí lójú oorun nítorí nísinsìnyí ni ìgbàlà wa súnmọ́ etílé ju ìgbà tí àwọn ti gbàgbọ́ lọ òrùbù kọjá tán ilẹ̀ sì fẹ́rẹ̀ mọ́ nítorí náà jẹ́ kí a bọ ara iṣẹ́ òkùnkùn sílẹ̀ kí a sì gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀ yẹri pé abọ́ kan sílẹ̀ àwọ̀ kan nígbà tí Dáfídì gbé ìhámọ́ra Sọ́ọ̀lù wọ̀ kò lè jà bẹ́ẹ̀ ni nígbà tá a bá ń gbénu ara a lè jẹjà tẹ̀mí ìhámọ́ra tara tá a gbé wọ̀ kò lè jẹ́ ká jẹjà tẹ̀mí lónìí ó dàbí pé a ti pàṣọdà nínú iṣẹ́ ìránṣẹ́ nù yín rere léyìí pé lónìí tá à ń kó jọ lónìí ojú ìbọn ọfà àdá láti fi ja ìjà tẹ̀mí gbélé jẹ́ oyé wa nù Kọ́ríńtì kejì orí 10 láti ṣe 3 pé bá tilẹ̀ wà ń pa tara àjagun tara òun já wa lágbára Olúwa láti fi gbìkan palẹ̀ à ń de gbogbo èrò kalẹ̀ à ń tí gbogbo èrò wá sí gbèkùn ọ̀dà tó wá dàbí ẹni pé bóyá ìtàn fi ń bá wa jà nísìnyí kì í ṣe idà kì í ṣe ìbọn káfí dojúkọ wọn tó jẹ́ oògùn àbí nǹkan mi bó la fẹ́ dojúkọ wáyé pé ìbọn là ń kó jọ ńbo ni agbára àdúrà wà ńbo la agbára òdodo ní Ọlọ́run wà ńbo ni bọ́ ìhámọ́ra ara sílẹ̀ gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀ ńbo ló wà ńbo ni ẹsẹ̀ gbèlè wà tí a lè rán gẹ́gẹ́ bí kánnakánná tí Dáfídì rán jọ sí lónìí nígbà tá a bá ń jàjà tara ohun tara lágbè wọ Dáfídì bọ́ ìhámọ́ra Gólíátì lẹ̀ bẹ́ẹ̀ ni Bíbélì ní pé ó ní ẹ jẹ́ kí a bọ́ ìhámọ́ra iṣẹ́ òkùnkùn sílẹ̀ kí a sì gbé ìhámọ́ra ìmọ́lẹ̀ wọ̀ àti Dáfídì gbé wọlé sìn àti tó bọ́ kalẹ̀ ó ní jẹ́ kí a sì máa rin ìrìn títọ́ bí ilé ọ̀sán kì í ṣe ní déédéé òru àti ní ìmùtípara kì í ṣe ní ìwà èrí àti wọ̀bìà kì í ṣe ní ìjà àti ìlara gẹ́gẹ́ bí Sọ́ọ̀lù ẹ̀rí pé ìjà àti Sọ́ọ̀lù nìyẹn ìlara tẹ́ bá ka 1 Samuel chapter 18 tẹ́ ka 2 Samuel chapter 3 Bíbélì jẹ́ kó yá ní chapter 18 yẹn pé láti ẹsẹ̀ 6 ẹsẹ̀ 7 wípé ìjà tí ò lè parí ìjà tí ń tẹ̀síwájú wà láàrin ilé Dáfídì àti ilé Sọ́ọ̀lù tẹ́ bá tún ka chapter 2 Samuel chapter 3 náà láti ṣe kìíní mbẹ ẹ rí i pé ìjà dojúmọ́ ni bí Dáfídì bá wọnú àpáta lọ yóò lọ wà gún igi lẹ́wọ̀ ó tún kó nílẹ̀ Ísírẹ́lì gan lọlẹ̀ Fílístínì Dáfídì Sọ́ọ̀lù tó ń wà náà ni nítorí kẹ́ni sẹ́rù bí a bá láti wò dáadáa ẹ jẹ́ ká wo bó ti fi ìlara àti owú sọ ẹni lọ́wọ́ pé àtúngbùrò owó rẹ̀ nínú ìjọba Ísírẹ́lì irú Dáfídì ò sí irú Ọlọ́run ò sí irú èèyàn wa ṣùgbọ́n nínú ìjọba Dáfídì nínú ìjọba Sọ́ọ̀lù kò sí irú Dáfídì Ábínérì tó pè lólódogun rẹ̀ gan àlè kò lè wà lẹ́gbẹ̀ẹ́ Dáfídì olùkálùkù àwọn jẹ́ orúkọ rẹ̀ ni ìwọ̀n ìjọba òun jẹ́ aládarí ogun olùkúlù ojúṣe wọn yàtọ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run fún olùkúlùkù alẹ́bùn tó gbé sínú wa àwọn kan ẹ̀bùn apá àwọn kan ẹ̀bùn ẹsẹ̀ àwọn kan ẹ̀bùn ẹnu àwọn kan ẹ̀bùn ojú àwọn kan ẹ̀bùn etí ó tó gbé fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bó lọ́wọ́ jẹ́ pé ńgbà tí òbójú tó tọwọ́ jẹ tẹsẹ̀ ló ń wò ẹnìkan ẹni tó òbójú tó tẹsẹ̀ rẹ̀ tó fi tètè ní wò tó bó ti fún kálukú wa ó ní ká dó nínú ìpè wa bó ti pè wá kí ló ń bá iṣẹ́ rẹ̀ sẹ́jọ́ lónìí kí ló ń bá ìṣèjọ́ jẹ́ lónìí kí ló ń bẹ bí jẹ́ lónìí yìí táwọn èèyàn jẹ́ ká wo àwọn tí owó àtìlára ti pa ìyàwó rẹ̀ dá ọkọ rẹ̀ dá ọmọ rẹ̀ dá iṣẹ́ rẹ̀ dá olówó lọ́wọ́ ó jẹ́ ká wo àwọn tó ń gbénú ara iṣẹ́ ìtẹ̀yìn ò lè ṣàlàyé ẹ̀ tí wọ́n ti fowó bàjẹ́ inú iṣẹ́ Ọlọ́run lónìí tẹ́sí fi lára bàjẹ́ inú iṣẹ́ Ọlọ́run lónìí yìí ẹ jẹ́ ká tó wo inú ìwé Sámúẹ́lì kìlọ̀ orí 15 Ọlọ́run náà dẹ́yìn Sọ́ọ̀lù lọ pa àwọn amálákìrún torí tí wọ́n ṣe sí àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù ó sì lọ nígbà máa dé ọ̀dà gbogbo àti tí mẹ́ àti tí òmí pa gbogbo ẹ̀rún kẹ́kọ̀ọ́ lu wọn níná lọ́wọ́ bá dá gbogbo àwọn ẹran tó dáa sí nítorí pé kí ló fẹ́ tu Ọlọ́run lójú kí ló dé tó fi sílé ó ní torí àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ ẹni pé ìgbé ayé ara nú ara yàtọ̀ sí ìgbé ayé inú ẹ̀mí ìgbé ayé inú ara yóò wo kí ni ọkọ mi sọ kí ni aya mi sọ yóò gbèsè gbẹ ìtọ́lọ́run sọ tó Ọlọ́run ni ó wọ̀ nílẹ̀ tọkọtaya tọmọ tẹ bí rẹ̀ ni yóò mú ṣẹ ẹ jẹ́ ká wá gbogbo àwọn ìgbé ayé wọ̀nyí la fi ń relate láti kọ́ wa lórí gbígbé ayé tí nínú ara ṣe wà nígbà tó wáyé pé o respect èèyàn ju ohun bó ti respect ohun Ọlọ́run lọ o respect ohun èèyàn ju bó ti respect ohun Ọlọ́run lọ tẹ́ bá wo Sámúẹ́lì kẹ́ni orí 15 láti 22 lọ ó ní nítorí ṣé ọlọ́ fi rúbọ ṣé ìgbọ́nà wa sàn jẹ́ bọ́ lọ ni ètò ìfetísílẹ̀ kò sẹ́jọ́ ráàbò gbò lọ ni ó nítorí pé ẹ̀ṣẹ̀ ọ̀tẹ̀ dàbí ẹ̀ṣẹ̀ ìṣàjẹ́ àtẹ̀ṣẹ̀ agídí dàbí ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà so yẹn ni pé Sọ́ọ̀lù nísìnyí o àjẹ́ ni àtàbọ̀ọ̀ṣà nítorí kíni ìṣọ̀tẹ̀
nítorí kíni torí agídí rẹ̀ tó bá bára lágídí lónìí ìgbé ayé ara ni a gbọ́dọ̀ bọ́ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ wa láti sọ àwọn ẹni àyànmọ́nù lónìí nítorí kíni lára tó wú níta fi kẹ́kọ̀ọ́ lábẹ́ rẹ̀ níta fi sọ pé n tó ṣe ń dà ó ń kálukọ́ yà máa lọ láàyè tiẹ̀ ló sì ń lọ láàyè rẹ̀ ṣùgbọ́n sí nǹkan náà wàá pé wa ó sì pé wa bó ti wù wá yẹn ìyá tí jẹ́ lómi lónìí kú tó pẹ̀lú mi àsàn tó pẹ̀lú mi lónìí yìí ṣé kìí ṣe ní sọ àyè àyànmọ́nù ló gbà pé kàkà kí ilé òkú ilé ọ̀yà sani kókó dàbí kíkálukọ́ máa ṣe tiẹ̀ nítorí Sọ́ọ̀lù ṣe gbé àjọ kíkọ́ Sọ́ọ̀lù kúlókù yẹn ṣé irú kútọ́ kí Sọ́ọ̀lù kúlókù yẹn ńgbà tó ní Dáfídì gẹ́gẹ́ bí ọmọ ogun níjọba sọkọ́nà kó náà nìkan kan wá lọ́wọ́ a lè rí ara wa nínú àwòrán ẹ̀kọ́ yìí ká dẹ̀ lè fi ṣíṣe kí owó àtìlára kó má bàa jẹ́ kí a sọ ẹ̀bùn Ọlọ́run àtẹ̀bùn ènìyàn lórúkọ Jésù lọ́wọ́ wa ohun wòlíì kò náà Jeremáyà lẹ́ ń gbọ́ tá a fi pàdé wákàtí mi Jésù lolúwa àmín.